Alágbàá sábà ìbáṣọ. Ọlọ́dàádì ọkìlá tó ẹsẹ̀. Ìjọba báwọn fújì pàṣọ. Ìjọba tó ní street credibility ẹsẹ̀. Ọlọ́dàádì mímí ọ̀la ó ti ń jẹ́ alẹ́ àṣì Chicago. Ọ̀pá mi ní àkí o, bá a ṣe ó sọ̀rọ̀ àgọ́tá yín. Alájìnà rẹ̀ o, ọmọ alájà o, bàbá alájà wá sí. Bàbá oyin dà mí oyin kú kìsà, àjọkẹ́ wọ́n mi. Ṣé mo ṣì sùn ní sábà yìí àbí mo ti jí? Ṣojú ọ̀run mọ́ àwọn sẹ́ẹ̀bọ̀ yìí, ẹjọ́ kẹ́nìkan jí mi ò bá sọ. Ṣé mo sùn ní sábà yìí àbí mo ti jí? Ẹgbẹ́ ṣé mo ń dream ní ìwé sẹ́wọ̀n ẹ̀ṣọ́ ojú ọrùn wọn àwọ̀. Bó bá jọjú ọrùn ìwé sẹ́wọ̀n ìyẹsọ fẹ́nìkan làbà ẹ̀ka kan jí mi. Torí èyí pọ̀ ọjọ́ Pàṣẹ èyí pọ̀ ọjọ́. Alábí ọ̀yìn pọ̀ ojú. Kí n mọ̀ yí lójú aláwẹ̀ sábà ìjíjí wá. Kí n mọ̀ yí lójú aláwẹ̀ sábà ìsọ̀bá àwọn tèmi Pasuma máa jọ gbọ́. Èèyàn kan ti jí èmi Pasuma. Ẹ jẹ́ ìrọ̀ aláàmì fún wọn. Àwọn tèmi nìkan ni kó tẹ́tí o ṣe ẹ̀bọn ẹ̀kan kọ́ gbọ́. Abẹ́ẹ̀kì mo wà ó ṣe ẹ̀bọn ìmọ̀tajú kan mo ránkẹ́lẹ́ tó wọṣọ funfun. Abẹ́ẹ̀kì mo wà ó ṣe ẹ̀bọn ìjì bóyá tó tutù mínímíní làbá ẹ̀kan. Bí ṣe máa tajú kan ó ṣe ẹ̀mọ́ mo ránkẹ́lì làbá ẹ̀ka wọṣọ funfun. Ibi aláyẹ̀ ń lọ ó ṣe ẹ̀bọn ẹ̀ ni pé wọ́n rojú onítọ̀ ò bá sọ. Ló jẹ́ kí n gbà pàǹkẹ́lì ní Paso. Wọ́n fún mi ní fèsì èèyàn tó jẹ́ ló jẹ́ kí n gbà pàǹkẹ́lì ní Paso. Ló wá gbọ́ lé lórí. Alábẹ́ ìjọba. Gbogbo tó sọ̀rọ̀ sẹ́ẹ̀bọ̀ ẹ̀wọ̀n gbọ́ lójú àlá mi. Ṣùgbọ́n kan mi sọ fún mi wí sẹ́ẹ̀bọ̀ ẹ̀pẹ́ kí n má ṣàmì Paso ara mi. Àmì ẹ̀ mọ̀ ń ṣe wí sẹ́ẹ̀bọ̀ ìbábáká. Ibi àláyé ẹ̀ máa gbé mi lọ wí sẹ́ẹ̀bọ̀ ìyí bọ́lá ẹ̀gbẹ́ màmá mi ni. Ẹgbẹ́ Adija Kúbúrà ló gbé mi lọ. Sọ pé téèyàn bá ń dúró ìmú ó lè wà níbẹ̀ kan. Kó tún ṣe díẹ̀ kó tún bá ẹni bó mi ò Paso. Áńgẹ́lì ìpọ́ lérí lórí ìwé sẹ́wọ̀n ìwọ̀n ìgbọ́n tó wí. Ṣùgbọ́n kan mi sọ fún mi pé kí n má ṣàdúrà ọba Paso.
kí má ṣàmì láàbàkà mi yẹn mò ń ṣe lọ́wọ́ rí tí bá rí òwe sẹ́wọ̀n ìmọ̀ mo bára mi lẹ́gbẹ̀ẹ́ màmá mi lójú àlá. Ìbáṣilá bàkà kẹ́ tó sọ ẹ̀rù bá mi bá a zọ. Aláyé ò bá mi lẹ́rù wẹ́ sẹ́wọ̀n ìmọ̀ máa gúgú yìí báwọn tó jẹ́ tí èmi kan pẹ́ rárá. Ẹgbẹ́ màmá mi wẹ́ sẹ́wọ̀n ìmọ̀ ti bá mi jí wá. Kí ni mo bá tí màmá ń ṣe sẹ́wọ̀n yìí lọ́wọ́lọ́wọ́? Màmá mi ń kí irun ní bàzọ́. Màmá ń kírun wẹ́ sẹ́wọ̀n yìí lọ́wọ́lọ́wọ́ ni mo bá mi lẹ́gbẹ̀ẹ́ màmá mi lójú àlá. Ṣé màmá ti kírun tá o màmá sálámọ̀ ẹ̀ẹ́dẹ́gbẹ̀rẹ́? Màmá sọ pé ọlá lọ́jọ́ òbí ẹ̀ ọlá lọ́jọ́ òbí ẹ̀ lọ́jọ́ tí ń bẹ lọ́sibítù òjòba 48 years ago òun ló dàbí àná máa sọ. Ìyẹn ni màmá sọ́lá ọ̀rẹ́ sábà ìdíjí wẹ́ áńgẹ́lì tí mo sọ́lá bá ẹ̀ka ló bá tún dé. Ó ní kí màmá mi ò máa lágùn jìnnà bá so pé ọmọ tó wọ́n yìí ọjọ́ tó ti bí ìwé sẹ́wọ̀n ìlà láti gbọ́ wà ló máa rí káàlé lára. Dókítà tó gbẹ̀ bí ọmọ náà ẹsẹ̀ bọ̀ ìlọ́jọ́ yẹn alálùbáríkà ni. Nọ́ọ̀sì tó gbé dání ẹsẹ̀ bọ̀ ìdìbò alálùbáríkà ni ó bá sọ. Ẹ o kọ̀ọ̀kan tó fi wọ ẹsẹ̀ ẹ̀bọ̀ ẹ̀yà tó ṣe ibi tó ti ra alálùbáríkà ni. Omi tó dà lé lórí ẹsẹ̀ wọn ìtàn fi wẹ̀mí alùbáríkà nìkúnlẹ̀. Héyà ìgbà tó bomi ẹ̀tọ́ ẹsẹ̀ wọn ìtàn fi wẹ̀ ń tán. Ibi tó lọ dà sí ọ̀làbà ẹ̀ka iwájú ilé alálùbáríkà ni bá sọ. Áńgẹ́lì sọ fún màmá mi pé ẹ má làágùn jìnnà. Mo rí pé ẹ fẹ́ máa ṣàdúrà fún ni. Lọ́jọ́ òun yà wẹ́ sẹ́wọ̀n ìbáraká. Mo bá lájú ọ̀pàṣùn àkúnlẹ̀kúnlẹ̀. Àṣé bọ́mọ́ ti bí ìyàn wẹ́ sẹ́wọ̀n ìpẹ́ lálùbáríkà àkúnlẹ̀. Gbogbo ogun tó lè rí. Èèyàn tó ní lógo wẹ́ sẹ́wọ̀n ẹ̀ kò ní lógun. Èèyàn tó máa lógo Pasuma ló máa rógun. Èèyàn tó máa lógo sára ẹ̀ ló lórógún jímọ́ra. Èèyàn tí o kì í ṣológo sábà ẹ̀ kò lè rọ́jú dojú kọ òun bá so. Lórí pé àwọn tó ń lóògùn jímọ́ra wọ́n ti máa ro ògo dáadáa. Àwọn ológo ṣáájú ológo sábà ìdí jímọ́ra wọ́n á fẹ́ bògo yẹn jẹ́ Pasuma kúnlẹ̀kúnlẹ̀. Omi ìpín ọ̀rọ̀ ìpín èèyàn tó mú pín òwe sábà ìdí bọ́ná ó sọ pé ẹ̀rọ ló ń mú ṣé bọ́lábọ́dẹ̀ ìpínwé sẹ́wọ̀n ìyá bọ́ síta làbá ẹ̀ka kẹmú. Bàbá lọ sùn, ó lè rókù ẹ̀ lójú àná. Omi ìpín ọ̀rọ̀ ìpín èèyàn tó mú pín òwe sẹ́wọ̀n yìí sọ pé
ẹ̀rọ ló mú ṣé báyọ̀ bá dẹ̀ ìpínwé sẹ́wọ̀n ìyá ń jáde làbá ẹ̀ka kẹ́mú. ibà àṣẹ ìjọba aládẹ̀mí òwe sẹ́wọ̀n ìjìbọ́lá mọ́ṣẹ́lẹ̀ ṣọjọ́ òbí o alátùmí òwe sẹ́wọ̀n ìbáraka mọ́ṣẹ́lẹ̀ ṣọjọ́ òbí torí pé mo lálàáfíà òwe sẹ́wọ̀n ìjìbọ́lá lọ́sẹ̀ pé kéèké wa lónìí wọn akọrin jíbọ́lá báwọn tèmi pàápàá ẹ̀tọ́ ara mi. àwọn míì wé sẹ́wọ̀n yìí tó jẹ́ pé ọjọ́ kan náà lọ́jọ́ bí wa ọdún kan náà ní Paso oṣù kan náà bóyá mi ń bẹ lọ síbi ìdùnnú jíbọ́lá tó ti gbé kéèké lọ́ba bóyá mi ò tiẹ̀ sí máa wé sẹ́wọ̀n yìí tó jẹ́ pé àwọn tó bí wọn kan ṣàdúrà fún wọn ni kí wọ́n ló ṣe mí òwe sẹ́wọ̀n ìyá ọmọ ọlọ́pẹ́ tí mi ò ní jẹ́wọ́ orúkọ mi Paso ọmọ ọlọ́pẹ́ bàbá ọpẹ́ Paso àkùnrinkùn àwọn ẹ̀yà náà mi Paso ẹ bá ń dúpẹ́ fún sáà tí wọ́n ẹ̀sẹ̀ ẹ bá ń dúpẹ́ fún ọlọ́run Paso. ìgbà tó wà lábílábà kàkẹ́ gbọ́ torí mo ń dúpẹ́ fọlọ́ wọn bàbá so ìgbà súnsùn ẹsẹ̀ ẹ̀bọ ìdí bóyá ọ̀tọ̀ ní ìgbà jíjí ìgbà kájẹ̀wọ̀n ẹsẹ̀ ẹ̀bọ ọ̀tọ̀ ní ìgbà múmu ìgbà kájọkọ̀ ẹsẹ̀ ẹ̀bọ ìbá ká ọ̀tọ̀ ní kádì èdè oríṣiríṣi nígbà ẹsẹ̀wọ̀n ìbábáká ọ̀tọ̀ ní ká jáde ọ̀tọ̀ nígbà tí wọ́n lé ṣẹ́bọ̀ ìhàlàbí ìgbà tèmi máa rìn Paso àwọn kan ní kí n wáyé láti máa sinmi àwọn tèmi tó súnmọ́ mi Paso máa sọ pé kí n wáyé láti máa sinmi. wọ́n ní pé torí wọ́n rí ẹ Paso àánú pé ó àwọn èèyàn tó rí ẹ ṣe ẹ̀rọ ìbáraká bó ń bá rí èèyàn mọ́ wá pẹ̀lú mi iná sọ. ẹ tó sọ fún mi ṣe ẹ̀bọ ìmúlẹ̀ iṣẹ́ èrì sọ Paso àánú kúnlẹ̀kúnlẹ̀. àmọ́ àwọn tèmi tí àwọn yòówé sẹ́bọ̀ yìí àwọn kan náà gbàdúrà pé kí Paso máa ṣeré lẹ́ẹ̀rẹ́ ó tẹ́ sọ ẹ̀rí sẹ́ ẹ̀bọ̀ ẹ̀ máa take notes mama wọn ẹ̀ láti máa sin. torí pé kò rí bá ìwé sẹ́ ẹ̀bọ̀ ẹ̀ lọ́wọ́ lọ́dún mẹ́rin sẹ́yìn kì í ṣe pé mi ò rè é ni o. ọdún mẹ́ta sẹ́yìn ìwé sẹ́ ẹ̀bọ̀ ẹ̀ kò lè tó bó ṣe wà ní sẹ́yìn Paso kì í ṣe pé wọn lóró kan. ọdún méjì sẹ́yìn ìwé sẹ́ ẹ̀bọ̀ ìbábáká kì í ṣe pé wọn ò mọ Paso máa lélẹ́rẹ́ ṣùgbọ́n kò lè tọ́ ẹsẹ̀ ẹ̀bọ̀ ti sẹ́yìn ṣé ti láti àwọn ẹsẹ̀ ẹ̀bọ̀ ẹ̀ mo máa ń lọ bí eré mo kàn lè lọ mẹ́ta mẹ́rin nínú ọ̀sẹ̀ àmọ́ tọdún 2015 ó lábá ẹ̀ka olè gan. bá a ṣe ń lọ bí eré látọjọ́ Tuesday èkúnlé di Sunday èkúnlé Paso lọ́sọ̀ọ̀sẹ̀ sẹ́wọ̀n ẹ̀kín kí ló wá dé everybody ló fẹ́ rí Paso èkúnlẹ̀kún gbogbo èèyàn ló fẹ́ pé Paso àlélẹ́rẹ́ o ni mo ṣe ń dúpẹ́ tèmi proprietor kúnlẹ̀kún àmọ́ ń tẹ́sán ẹ̀rí sẹ́wọ̀n yìí màmá wáyé láti máa sinmi àmọ́ yẹn dọ́dún tó ń bọ̀ òkúnlẹ̀kún kò ṣọdún ìwé sẹ́wọ̀n yìí tá a sọ yẹn làbá ẹ̀ka ó dọ́dún tó ń bọ̀ òkúnlẹ̀kún àmọ́ yà á nà mí yẹn àwọn ọmọ ẹgbẹ́ mi wé sẹ́wọ̀n yìí wọ́n ò complain nípòrá wọn àwọn nílùú mi ò wé sẹ́wọ̀n yìí wọ́n ò pariwo pòrá wọn
consolidation àràpà wọn ò parí wọn pé àwọn. Sákàrà Monday ẹsẹ̀ ẹ̀bọ̀n yìí kò sọ pé ẹ̀wọ̀n o. Ọjọ́ àpàlà ẹsẹ̀ ẹ̀bọ̀n yìí àbòfẹ́rì táyà ní Bàzọ́. Ṣé ìsákàrà ẹsẹ̀ ẹ̀bọ̀n yìí àbí ìtẹ̀jẹ́ ti tó káwé lómi ìwà Bàzọ́. Àmọ́ ẹ̀ àwọn àná mi. Wọ́n láwọn tí ń ṣiṣẹ́ oríṣẹ́ ẹ̀wọ̀ ìrárá pé pírílógólójì pírílógó ń jẹ́ oríṣẹ́ ẹ̀wọ̀ ìránṣẹ́ ọba ìbókùnrin ẹ̀ lórí ìtẹ́ ọba sọ. Àbíbàtà mọ̀ ṣeré kúnlẹ̀kúnlẹ̀ ṣé ká sanwó pẹ́ńsọ̀n ní Bàzọ́. Ìyá àlùmọ́ ṣúrì ìyẹ ti pẹ́ jù ká lọ́wọ́ lómi ìwà o. Samuel Mọ́ṣúrì ó ń bẹ̀rù mọ́ mi mo ní díẹ̀ lómi kúnlẹ̀kúnlẹ̀ láti pààrọ̀ èrè sẹ́wọ̀n ìjíjí wá ṣé pàjọ máa darúgbó àjọ máa kú òní omele ẹ̀ sì ń ta àwọn ará ẹ̀nà mi ẹ jẹ́ a máa dúpẹ́. Wọ́n náà tó ṣe ètò abẹ́rẹ́ sẹ́wọ̀n èèyàn ọpẹ́ lákúkú fi ń dún. Ayọ̀sọ́lọ́run lọ́rùn òní ó bá sọ. Àwọn ará wa ń rán mi ibà sẹ́rẹ̀ àgàtà. Àwọn tó jẹ́ ilé tí wọ́n ò kọ́ńplé sẹ́wọ̀n ìkórìn tá ń kọ́ kò dùn mọ́. Wọ́n ò kọ́ńplé sẹ́wọ̀n ìpè ó ti sú àwọn. Bá a ṣe ń kọ́ sẹ́wọ̀n ìná ń já sí pé kò lè rí àwọn Pasuma kúnlẹ̀kúnlẹ̀. Àmọ́ ya nọ́mìnà àgàtà ń ṣe ọlọ́run. Àwọn tó mi wọ́n sábà ìnà sọ pé orin tí ìgbà ń kọ́ kò lè ọdún ṣá. Táwọn tó bá ń jọ kò lè rẹ̀wọ̀n. Ọlọ́fẹ́ ìjọ Paso ní ẹ̀ o. Àmọ́ ya nọ́mìnà sọ. Alábí mọ́ ẹ̀ lè yọ. Alájí ọmọ alájà wà tó. Bàbá alájà wà sí. Alábí mọ́lẹ̀ wẹ̀ sọ. Ọlọ́dàrí níní ọ̀la ò bá sọ. Ọmọ ògbóná o. Tó ń ṣiṣẹ́ nínú Èkó. Tọ́bí sí ìlú Èkó, tọ́fún lórúkọ nílùú Èkó, wọ́n ṣe némi mi nílùú Èkó, ilé ìwé nílùú Èkó, primary nílùú Èkó, secondary nílùú Èkó, gbogbo bá fújì nílùú Èkó, 1984 nílùú Èkó, Alábí akẹ́rẹ́. Ọmọ kò ná nílùú Èkó, ìkó ná nílùú Èkó, ó bímọ sí ìlú Èkó, 25 years ago yìí wá, ó bí wà Islam ara rẹ̀, Àjíbọ̀lá o, 22 years Paso, ni mo fẹ́ kọ́ ṣe rẹ́kọ̀dù, ìyẹn nílùú Èkó. Recognition máa ló ń jẹ́. Mo fẹ́ kó dá mi mọ̀ music industry Paso. Ní Fuji music industry yìí mọ́ o. Mo tún ṣe follow up. 1994 yìí mọ́ o. Gbogbo ẹni iṣẹ́ ṣe ìsara mi. Fuji fans wọ́n yapa. Ẹni bá mú mi bí insurance kó kó jáde jí wá. Ọlọ́run tí wọ́n gbọ́ àdúrà mi o.
20 years ago ìdíbà mo sọ̀rọ̀ bọ̀ kí bọ̀ lámàgà ló fún mi ní fẹ́sà wọ̀ títí kọ́bà ló fún mi ní fèmí lánàá àìsí ó sẹ́ẹ̀bọ̀ ìdíbà ọmọ gbòòmọ̀ nínú Èkó tọ́tọ́ bí sínú Èkó tó ń jẹun nínú Èkó gbọ́dọ̀ bá ọkọ̀ bá ń jókòó ẹ̀wọ̀n. bó ṣe é jẹ́ bẹ́ẹ̀. bó ṣe é jẹ́ pé Èkó náà bí síbàtó ìyẹn ní àtàgbé lẹ́ẹ̀kú lọ́lábàkàmì àlàbẹ̀rẹ̀ bá a sì kó náà o. àwọn dandan rè ibà sí àwọn làǹtà tó wẹ̀ lọ́jọ́ ẹ̀ o nílé Lagos Island Paso. àwọn làǹtà ṣòwò sábà ìjì bá o nílé Lagos Island Paso. àwọn làǹtà dáwọ́ sábà ìjì bá o pẹ̀lú tó wẹ̀ Paso. àyíwá àwọn làǹtà gọ́gọ́rọ́ ibà sí ọ̀rẹ́ yíyíwá. àjíwá o àgọ́gọ́ náà pè ní mo yọ lọ mo yọ bọ̀ ó sẹ́bọ̀ ilé bò. àwọn ará ń jẹ́ bẹ́ẹ̀ mo yọ lọ mo yọ bọ̀ ó sẹ́bọ̀ iná náà pè wá ní Lagos Island ìgbà yẹn o. àwọn bàbá tí a náà ta bàtà bàṣùn ara òjúbọ ìyẹn lè kó bẹ́ẹ̀ níra ní gbogbo olùbáṣọ àbábáká ọmọ ògbó ọ̀nà wọn parọ́ ipò náà sábà ibà sí ẹ̀yìn tí Nàìjíríà ọ̀pọ̀lọpọ̀ bá so ẹ̀yìn lẹ́kọ́ tó bá jẹ́ United Kingdom náà bá bíbá súnmọ́ sí o làwọn bá ẹ̀ka kílẹ̀ fẹ́ ṣe. tó bá jẹ́ Amẹ́ríkà rẹ̀ sẹ́wọ̀n ìnáná BBC ẹ̀ lè rí irú Pasuma ọkùnrin ní Nàìjíríà rárá. ibà sí o tó bá jẹ́ Dubai rẹ̀ sẹ́wọ̀n ìlú màmá mi lọ nípa ẹ̀ o 48 years ago ló wá bí síbẹ̀ ẹ̀ lè mọ Pasuma ọkùnrin kan. tó jẹ́ South Africa ní màmá mi kàn dẹ́ dédé lọ rẹ̀ sẹ́wọ̀n 48 years ago tọ́tọ́ wá bí síbẹ̀ o ẹ lè mọ Pasuma kọ́lẹ́kọ́lẹ́ ẹ̀yin tí Nàìjíríà rẹ sẹ́ẹ̀bọ̀ ẹ̀yẹ kú oríire. ọmọ gbòòdà owó ní ẹ̀jẹ̀ ní ìsọ láti bàbà. ẹ̀yin tí Nàìjíríà rẹ sẹ́ẹ̀bọ̀ ẹ̀yẹ kú oríire jíbọ́ tó jẹ́ pé ìlú Naija nọ́bọ̀lá bíbá àṣìwàṣì o. èmi gan wá kíra mi dáadáa pé mùsùlùmí lé mi àmọ́ wọn kì í ṣe Boko Haram wọn kì í ṣe ISIS wẹ́sẹ̀mọ̀ ìdí mọ́ wọn kì í ṣe Al-Qaeda ọkùnrin Paso mùsùlùmí òdodo tó gba Kùránì gbọ́ tó gba fagbọ́ tó gba Kaaba gbọ́ tó gba nọ́bí mu ọ̀gbọ́ o sàmàláyọ̀ sá ibà ṣe ẹsẹ̀ ọmọ ìdìbò gbogbo tó jẹ́ Islam ni mo gbàgbọ́ ó sẹ́ kọ́lẹ́kọ́lẹ́ afárá ọkàn ló sọ pé ká dúpẹ́ pẹ̀lú àwọn Paso yìí tó bá jẹ́ ọ̀dọ̀ pásítọ̀ náà bí wọ́n sì wé sábà yìí kí lábẹ́ ṣe alábẹ́ ìgbọ́rọ̀ ṣùgbọ́n
kílà mi kú oríire ibà sórí àgàtà. pé ilẹ̀ Yorùbá wẹ́sẹ̀ ọmọ ìnà bí mi sí wọn ò kí sọmọ yíbo ògùn lè bá so kédú kọ́ọ̀dù báwo ọmọ ṣe máa kọ́ fún yìí wọ́ra o ó bá jẹ́ yíbo ògùn mi mo kí àmì kórè tọ́wọ́ kí n ṣàwùsà rẹ̀ bá ká ṣé dámàráyà ní ìbàjẹ́ mo kí àmì kórè rẹ̀ bá so ẹ̀yin tí a pàpà dájọ́ kí ọ̀rọ̀ kú oríire sórí lọ́dọọdún làbàkà tá a bá fẹ́ ṣọ́jọ́ ọ̀gbìn wa ìsídà Amẹ́ríkà ọkùnrin àbí London ọkùnrin àbí Dubai ọ̀sẹ̀ ìjọba àbí South Africa ọ̀sẹ̀ wọ̀nyí láti máa ń lọ ṣe mo kọ̀ọ̀kan dédé bí sáì ní pé ẹjọ́ ìṣe tọdún yìí o ní Nàìjíríà kọ́lékọ́lé ó tọ́jọ́ mẹ́ta àwọn ẹsẹ̀ ọ̀rìn ìta ti dúró lé bọ́jọ́ òbèrè Paso òkè òkun Paso máa ń bọ́ọ̀bọ́ ẹjọ́ náà àwọn tèmi náà ń sá ọ̀bọ̀ yín ẹjọ́ kan fìlì Paso máa ń jù wá ọjọ́ bí Paso àdó tó jẹ́ tiwa ẹjọ́ ṣe lójú wa Paso máa ń kọ́lékọ́lé lọ́jọ́ ẹ̀rí ìwé sẹ́wọ̀ ìrẹ́bí lọ́dọ̀ Crest Entertainment ló jẹ́rìí èmi Paso lẹ́sẹ̀ rí mi ìwé sẹ́wọ̀ ìlànà kókó lájẹ́kùnrin ìwé sẹ́wọ̀ ètò tó súnmọ́ tó kéèké Ṣàngó ọmọ yàrá iná mi jí bẹ́ẹ̀ èdè ní 26 of November Kunle Paso 26 of November Kunle àìsàn ọjọ́ bẹ́ẹ̀ ni ìbáraṣí ọlọ́run tún bá wọ́n bá mi ṣe ọjọ́ bí tọdún yìí ó tún bá wọ́n sọ́jọ́ ọ̀chì mọ̀ bàbá sí alábẹ́ ìjọ ọlọ́run tún bá mi ṣe ọjọ́ bí tọdún ìwé sọ̀bọ̀ ìdábàgá bọ́tí etí ó tún bọ́ sọ́jọ́ ìjìmọ̀ ògùnrùngùn bóyá lọ láàrin sẹ́wọ̀n ìwé ẹgbọ́ bóyá mọ́sálásí ìjìmọ̀ la máa kọ́kọ́ lọ àwọn ará mi ọ̀mì láti lọ kírun irun ìjìmọ̀ ògùnrùngùn bóyá tọmọ lè sẹ́wọ̀n láti máa ṣe bóyá mọ́rí cars lákùn náà wọ́n tí ẹ̀ mọ owó sẹ́wọ̀n ìdí bá ẹ̀yin àfáà mi ẹ̀dì sáà ìdọ́gba sọ kílẹ̀ ní tó ṣú ẹ̀dàpọ̀ ẹ̀dì sáà ìdọ́gba sọ ẹ̀dì sáàdúwé sẹ́ ọmọ ẹ̀rín fi ta fẹ́ lọ àmọ́ yàrá ẹ̀nà mi là á ti dúpẹ́ láti lọ dúpẹ́ ẹ̀rín sẹ́ ọmọ ìlà kàtà alábẹ́ ìjọba ẹ̀ṣọ́ ọlọ́run sẹ́wọ̀n yìí Paso. Thank you, Father Lord. Ìbá ṣe ẹ̀dúnúpẹ́. Ẹ̀wọ̀n ṣẹlẹ̀ ọ̀hún bá. Pé Stardom Ajíbọ́lá kò ṣe tó ìsì. Star mi Paso máa ń jẹ wá. Ó stable. Ó dúró jí wá. Nǹkan mi wé sẹ́mọ̀ yìí déédéé bíi pé ó tún wá pure. Ìyẹn ni purity yìí wá. Tóbi jẹ́ mi nìkan ní Paso mi myself wey sẹ́wọ̀n ẹ̀ lẹ́sọ̀rọ̀ tó tóbi ó wà sọ̀rọ̀ fún Paso kí ni fẹ́ fọ́ lọ́wọ́ wọn bá èsì ẹ̀wọ̀n ẹ̀sẹ̀ ọmọ ẹ̀ dúpẹ́ kí dúpẹ́ alihamudulilayi mọ̀ṣọ́ ibà sọ̀rọ̀ àkàtà stability ti kọjá gbogbo ẹ̀rí wá.
ẹ ṣe ìdárayá ọjọ́. Kàdọ́ta kó kàn lè kún mi sẹ́nu ìyẹn àdúrà mi Pasuma ni pé tó bá wà dé Mr. Àdọ́ta Mr. 50 ṣe ẹ̀bọ ìyí bọ́ ó sì ń tọ́pù bọ́ wí sẹ́bọ̀ yìí kò tó ó bá máa dé wí ṣe ẹ̀bọ ìyí bọ́ tó bá bẹ́nu nà mí làbá ẹ̀ka kúnlẹ̀ tó bá kàn lè kún wí ṣe ẹ̀bọ ìbáraká lọ́jọ́ yẹn Pasuma ọkùnrin aláfíà ní kí wàá wí sẹ́bọ̀ ìyẹn lọ́jọ́ tó bá kàn lè kún wí ṣe ẹ̀bọ ìbáraká kí má dùbúlẹ̀ àìsàn káwọn má ṣe pé mi dé làdúrà mi Mr. Àdọ́ta ìwọ́n tó bọ̀ lọ́nà ọkùnrin ní Mr. 50 mo rí pé ó ti ń bọ̀ lọ́nà ọkùnrin ó máa tó dé ọjọ́ tó bá dé Pasuma àbáraka ìmọ̀ máa ń bẹ̀ ara ẹ̀nà mi èmi bẹ̀rẹ̀ láwọn tẹ̀ ń wíwé sẹ́mọ̀ ìbò la fẹ́ lọ a máa dì sáà ìbò bá so.